oògùn ìdákọ́lẹ̀ tó múnádóko, manpower tó nítumọ̀, alẹ́ tí ò lẹ́lẹ́gbẹ́, ó fẹ́ máa ganu sí at any time, eléyìí ni ó gbìyànjú ẹ̀ insha Allah, ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ alẹ́ ní táwọn èèyàn púpọ̀ àwọn nìkan ni wọ́n mọ̀, bẹ́ẹ̀ sì ni ó lè ganu sí lóòótọ́, àmọ́ nídẹ̀yìn ẹ̀kún ni ó gbẹ̀yìn ẹ̀. Àìmọye alẹ́ táwọn èèyàn ń tà tó jẹ́ pé stroke lè yóò padà nígbẹ̀yìn ayé láì tọ́jọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ṣe dédé àgbákò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò kù ńlá, kò sí ní tó kàn wọ́n, káwọn sáà ti gbowó, kò sí ní tí wọ́n lè pòpọ̀ kí wọ́n tà fáwọn èèyàn. Ló fi jẹ́ ó já sí pé tó bá fẹ́ ra ọjà tó fẹ́ lò sẹ́mi ara ẹ̀, àwọn tó bá ní sí kọ̀ sílé yẹn máa rajà lọ́dọ̀ wọn pé àwọn ẹni yìí ní táwọn náà bá lè lò, ní tẹ́ni yìí bá lè lò. Èyí tó tiẹ̀ fi ń dáa jù ni pé ìwọ náà try ẹ̀. Ní tó bá rà fúnra ẹ̀, ìwọ náà lọ mọ̀ pé ní tí mo rà ní tí ń lónìí, owó kan tí ń lónìí tí wọ́n pòpọ̀ ní. Lọ́pọ̀lọpọ̀ gbà alẹ́ ọ̀dà kíyàn náà tiẹ̀ lè ra bíi méjì mẹ́ta fún rẹ̀ kó tó lè kó ra nǹkan kan, torí pé àìsàn kan ni tó jẹ́ pé ní tá à ń jẹ ìmọ̀ sídó tí máa padà ṣàkóbá fọkùnrin. Ó wá jọjá sí pé a ní oògùn àwọn alẹ́ tọ́pọ̀ níkan ọjọ́ kan nílẹ̀ Yorùbá tí wọ́n ń bí tálá sì fi báràkà sí tó náyàn lówó. Àmọ́ síbẹ̀síbẹ̀ kò mọ níyẹn nìkan, ọ̀pọ̀lọpọ̀ lálẹ́ má láǹfààní láti lè náwó sí mi tó jẹ́ tilẹ̀ wa, tó jẹ́ pé afàtọ̀ ní alẹ́ ní ìdákọ́lẹ̀ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Atura tọkùnrin nídìí, ọkùnrin nídìí atura, torí pé tí iṣan ẹ̀jẹ̀ bá máa rọ̀ níbi àwọn iṣan dáadáa ó léwu. Ọlọ́mọṣá wà pẹ̀lú èmi àti ọlájọ́ kan òṣèré wọn àjọ Ọlọ́run. Nínú tá a lè rà tọ́lọ́run bá fi báràkà sí, ọ̀pọ̀ nínú nǹkan tí máa padà máa dákọ̀ ń bẹ nínú nǹkan tó jẹ́ pé jíjẹ, tó jẹ́ pé àwọn fúrúùtù tá a máa ń jẹ yẹn ń bẹ nínú ẹ̀ tó jẹ́ pé ó sára lóore fọkùnrin, ó ṣàǹfààní fọkùnrin gan téèyàn gbọ́dọ̀ jẹ wọn, kéèyàn máa jẹ dáadáa. Processing ni kí ọkùnrin máa wà okay ní time to time, kí wá jẹ́ pé àkókò téèyàn bá fẹ́ súnmọ́ ìyàwó ẹ̀ nìkan lèyàn gbọ́dọ̀ máa lo oògùn. Ọkùnrin gbọ́dọ̀ máa mọ àwọn kankan tí ó máa jẹ tó jẹ́ pé gbogbo ìgbà kí ìgbà tán bá ti kánná sí ń lọ ti ẹ̀ nìyẹn. Kí ló dé? Ẹ lọ try ẹ̀. Àkọ́kọ́ yín sọ nǹkan bíi mẹ́ta àbí mẹ́rin lénìí. Hulba ni o, fenugreek powder, Hulba, gbogbo bí tán bá ti ń ta nǹkan ìwòsàn súnnà ó wà ń bẹ̀. Ọkùnrin kà máa mú bíi tíì, wọ́n fẹ́ kó bàbá nílò sperm count, try ẹ̀, ó dúpẹ́.